Hello, hello, hello. Hey, wọ́n ní bí rọ́bà lọ lógún ọdún. Ọjọ́ kan ṣoṣo péré òtútù àbá. Bẹ́ẹ̀ ni, yọkọlú kò wá tán bí ìyàwó gbọ́kọ ṣọ́lẹ̀ ọkọ. Àṣé gbogbo gàlìgàlì Ashley. Àṣé ṣàkàrà ló ń ṣe fake. Ó tán boko. Ẹ rí pé Ọlọ́run Naomi ó wà láàyè síbẹ̀. Ọlọ́run tí kì í sùn tí kì í tó gbé. Àṣé gbogbo gàlìgàlì Ashley àṣé fake ni. Wọ́n ní cousin Ashley ó wá tú àṣírí Naomi ó wá tú àṣírí Ashley láàfin. Lónìí yóò pé ó wá bá Ashley jà. Wọ́n ló wá bá Ashley jà. Àṣé gàlìgàlì Ashley kò síbi tí òkè ń tẹ́. Wọ́n ní aláṣejù wẹ́rẹ́ ló máa tẹ́. Wọ́n ní cousin ni wọ́n ni o. Inú the same family Láfógìdì. Wọ́n ní ṣe ni Ashley pẹ̀lú wọ́n ló bú Ṣẹ́gun wá bá jà pé ìwọ pé òun sọ fún ẹ pé ibi tó sọ̀rọ̀ pé ó níyì pé bẹ́ẹ̀ lòun ti máa tẹ́ ẹ. Wọ́n ló wá tó àṣírí Ashley pé ìwọ. Wọ́n ní kí gbogbo èèyàn gbọ́ àwọn pé àwọn fẹ́ tó àṣírí Ashley. Ìwọ ó wá sáàfin wọ́n ṣe bí pé bóyá ẹnìkan tí ó níláárí ló jẹ́. Pé àṣé wọn ò mọ̀ ẹ́ ni o. Òun sọ pé òun á disgrace ẹ̀. Ìwọ wá lọ lè ṣan òun lera mọ́ Queen Naomi. Queen Naomi gangan ni ẹni tó ní ààfin. Ìwọ bí báwo. Wọ́n ní ó sọ fún Ashley pé Ashley ò ṣe àwọn ọmọ Láfógìdì pé wọ́n adopt ẹ̀ ní Láfógìdì. Ẹ̀yin èèyàn mi, ó ní Ashley ò kì í ṣe ọmọ Láfógìdì pé wọ́n adopt ẹ̀. Pé wọ́n adopt ẹ̀ lọ́wọ́ ìyá àti bàbá ẹ̀. Pé wọ́n ní kì í ṣe daughter of soil. Wọ́n ní fake ni pé gbogbo gàlìgàlì tó ń ṣe. Wọ́n ní wọ́n ti wá disgrace ẹ̀ pé kò yẹ kó máa gbé igbá. Wọ́n máa ṣiṣẹ́ iṣẹ́ gẹ́gẹ́ bí igbá tó ń ṣe ní ààfin. Pé fake ni pé kì í ṣe ọmọ ọkọ ni. Àṣé wọ́n adopt ẹ̀. Wọ́n láwọn Láfógìdì adopt ẹ̀. Pé kì í ṣe son of daughter of soil làwọn Láfógìdì. Pé wọ́n adopt ẹ̀ síbẹ̀. Wọ́n láṣìírí Ashley tú. Wọ́n ní cousin ẹ̀ yẹn kó pariwo lé lórí léni. Wọ́n ló disgrace ẹ̀ léni. Ó wá sọ pé ìwọ wá sí ibẹ̀ ó wá lọ ṣàkàrà mọ́ gbogbo wọn pé ọmọ kìíní ni ẹ́, ọmọ Láfógìdì ni ẹ́. Wọ́n ní ó sí ọmọ Láfógìdì kankan. Wọ́n ní kan náà àwọn Láfógìdì ló kọ́ adopt ẹ̀. Wọ́n adopt ẹ̀ lọ́wọ́ ìyá àti bàbá ẹ̀. Àṣé ẹ̀yin olóòótọ́ lọ́lọ́run wà. Ẹ wo ilé ayé Ashley. Ẹ wo bó ṣe tẹ́ ẹ wo bó ṣe tẹ́ yours truly. Ó tẹ́ fàlàfàlà. Wọ́n ní Queen Naomi. Ìwọ wá síbẹ̀ wọ́wọ́ ẹ̀ tí ń intimidate Queen Naomi. Ó ń intimidate Queen Naomi. Ìwọ tó jẹ́ pé ọmọ adopt ẹ̀. Ìwọ wá sọ pé ìwọ ní princess ni. Wọ́n ní ta ló fún ẹ ní princess? Ìwọ wá sílé ọba, ìwọ wá bẹ̀rẹ̀ sí ní ṣe gàlìgàlì tó jẹ́ pé wọ́n adopt ẹ̀ sí ilé Láfógìdì. Wọ́n ní kí gbogbo àwọn tó wà ní ààfin yẹn, wọ́n ní wọ́n bẹ̀rẹ̀ sí ní ìlànà ilẹ̀ pé àṣà Ashley ò ṣe ọmọ ọkọ. Àṣé ọmọ àlè ni. Àṣé wọ́n adopt ẹ̀. No wonder. Kò sí bó ṣe lè jẹ́. Wọ́n ní ọmọ lẹ́lẹ̀. Kò sí bó ṣe lè gbé sórí bẹ́ẹ̀dì. Ó máa yí bọ́ọ̀lì. Ilẹ̀ ẹlẹ̀ yẹn ló máa wù láti dúró sí. Ó yẹ kó rí bẹ́ẹ̀ náà. Ṣé rí pé ọmọ ẹrú kò lè ṣe kó má ṣiṣẹ́ ọmọ ẹrú? Ó sọ náà pé gàlìgàlì ọmọ yìí pọ̀ jù. Ọlọ́run ló mú òṣùwọ̀n ẹ̀ ti kún. Ó tó bẹ́ẹ̀ àbí ó jù bẹ́ẹ̀ lọ. Ó ti ju bẹ́ẹ̀ lọ. Níbo la Ashley fẹ́ fojú sí láàfin? Mo ló fẹ́ fojú sí. No wonder. Ọmọ ọkọ gidi kò lè húrùwà tó ń hù yẹn. Mo sọ náà pé ọmọ ojú ọ̀rọ̀ lárí ni wọ́n.
tèmi gan bá tèmi gan bá dífá màá tà bàjẹ́ mo sọ wípé Naomi bó ṣe wà yẹn mo ti máa ń sọ nínú gbogbo àwọn gist wa má ní mo níṣẹ́ rí Naomi ẹ̀ṣẹ̀ Ashley yìí kò ń ṣe ọmọ ìròpọ̀ ọmọ tó níbi níran ni mo ní bóyá kò dé èèyàn gidi mo ní kò àṣé fi àwọn láfọ̀gìdì bojú tó wá ń ṣe gàlégàlé fún Naomi láàfin ó máa ṣe o Naomi padà sí ilé ọkọ ọmọ ẹni lọmọ ń gbé nísìnyí ló ṣẹ̀ṣẹ̀ máa ṣe síyá fún ó ti kúrò fún ẹ tán ẹ rí pé ó tán àbùkù tẹ bá rí ẹni tó ń ṣègbéraga bẹ́ẹ̀ jọ̀kànjọ̀kàn wọ́n ní ìgbéraga ló ń ṣíwájú ìparun ǹjẹ́ ìparun ẹ̀ ò ti dé báyìí kí ni gbogbo ìwúrí ẹ̀ no wonder tó fi ń hu gbogbo àwọn ìwà pálapàla tó ń hù yìí ó dẹ̀ lọ gbé ọmọ ọlọ́mọ wá fún kábíyèsí pé ó gbọ́dọ̀ gbà á lọ́wọ́ ẹ̀ dandan gbọ́dọ̀ ti ń ṣerú ẹ̀ who does that bọ́rọ̀ ọ̀rọ̀ ẹni wa kan ó ní who does that still bọ́ọ̀ bá lè ẹran ewúrẹ́ aláìgbọràn tó bá lè ń bí ó tún máa kọrí sọ wọ́n tún lè ń bẹ̀ á tún padà àṣé ó ní bó ṣe jẹ́ ìgẹ́ta sí ìbí àti ìgẹ́ẹ̀tì wọ́n ní cousin ẹ̀ ó disgrace ẹ̀ fúlẹ̀ ni wọ́n ní ṣe náà ṣe wọ́n á sunkún ìyá sọ pé mi sọ fún ẹ pé jọ́kọ̀ òṣùwọ̀n máa kún wọ́n ní cousin ẹ̀ ló sọ bẹ́ẹ̀ pé jọ́kọ̀ òṣùwọ̀n máa kún ṣé o máa ń pò kì í ṣe ọmọ wa ó ń ṣe ọmọ láfọ̀gìdì ìwọ tó jẹ́ pé ṣe náà adopt ẹ̀ wọ́n ní ṣe ni bóbìnrin bọ́kùnrin ni wọ́n kàn ní cousin ẹ̀ wọ́n ló wá sí ààfin wọ́n ló ṣe ló ń denounce pé kì í ṣe ọmọ láfọ̀gìdì ni Ashley nítorí pé wọ́n adopt ẹ̀ nǹkan ń bẹ wọ́n ní aláṣejù wẹ́rẹ́ ní tẹ́ ó tún ṣe wọ́n ní gbogbo ìṣe tó gbé kàkàkì tó ń ṣe láàfin ó ti gbé délé wọ́n ní bá pa ìṣe máa ń ga sókè gálégálégálé àṣé bóyá lòun gan mọ̀ pé bóyá wọ́n adopt òun bẹ̀ ètò dàbí paṣẹ wọ́n ní ìjọkàn tí rọ́bà lọ lógún ọdún ìjọkàn òtítọ́ àbá ǹjẹ́ òtítọ́ ò ti bá ọ̀rọ̀ Ashley báyìí Queen Naomi my dear máa jọ lọ Jésù wà ìyẹn Ọlọ́run wà lẹ́yìn ẹ̀ àwọn ogun ọ̀run wà lẹ́yìn ẹ̀ àwọn áńgẹ́lì ń bẹ gbé wọ́n ń lọ lọ́tún wọ́n ń lọ lósì wọ́n wà níwájú ẹ̀ wọ́n wà lẹ́yìn ẹ̀ wọ́n wà lókè wọ́n wà nísàlẹ̀ padà sáàfin kò sí nǹkan tó fi ń ṣèyàn gbogbo wọn ti tẹ́ ògo ni fọ́lọ́run lókè ọ̀run níbo ló fẹ́ fojú sínsìn láàfin ẹni tó fẹ́ sùn jẹ tẹ́lẹ̀ tó lọ fi pò para ó tàn bókù yọkọlú òwá tán bí ìyàwó gbọ́kọ ṣálẹ̀ ọkọ yọkẹ ó tàn bókù ọbí Ashley àṣírí ẹ̀ ti torí Naomi ti mú ẹ ẹ̀yin èèyàn wa mo ní kí n sáré jì sí ní ọ̀rọ̀ ẹ̀ àṣà Ashley ò ṣe ọmọ láfọ̀gìdì wọ́n ní wọ́n adopt ẹ̀ ṣóyí ẹ̀yin ó tàn bókù ẹ bá mi share kẹ́ bá mi like kẹ́ bá mi fi sí subscription ẹ bá mi subscribe kẹ́ bá mi love ẹ kẹ́lẹ́ bí ìtókù sí comment section no wonder mo sọ pé kò rẹ́ni bí òun kò rẹ́ni tọ́ no wonder ọmọ gidi tó bí láti ilé eré kò lè hurúwà tó hù yẹn ó sọ ní bàbá àwọn máa ń ṣèkà ní bàbá àwọn máa ń ṣe gá bàbá àwọn ló fi ìkà kọ́ ọ ẹ rí pọ́nmọ́ àlè ni ẹ ṣé jàre ẹ̀yin èèyàn mi ó tàn bókù ẹ bá mi ṣe kẹ́ bá mi like ẹ ṣé gan-an ni Ọlọ́run á dúró tì wọ́n bye.